olólùfẹ́ mi ayọ̀ ọkàn mi akọ́bẹ̀ kọ̀rọ̀ ẹni bí ọkàn mi ó yá. Seriously, I will miss you right now. One of us. You want to come on the morning? I'm missing you already. Uncle, Just a minute. You might want to beg for money. I know what I'm saying. Uncle, ẹ̀yàn ló ń jẹ́ kó máa jẹ́ mi pé àǹtí tẹ́ ń tẹ̀lé yìí. Débi mi. Bẹ́ẹ̀ débi yín. Ẹ jẹ́ ẹ fẹ́ mi kájọ máa lọ láì fòfò. Ẹgbẹ́ tún sọ bàbá mi ò gbóhùn tẹ̀ sọ ni. Pé kí n máa bá yín láì díyà pé kí n máa bá yín gbọ́sẹ̀ wò. Náà kápọ̀ ṣètò bàbá ta yìí. Tíré báyìí, ṣe ti máa gba yín létí. Mi máa pé lórí kò bá sọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ o.